fúnfún nìkíníkí ọ̀sá fún nọ̀rẹ́nọ̀rẹ́ adífá fún ìwà rírọ̀rùn tí í ṣe ọmọ òrìṣà lọ́jọ́ tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kí ó wá di òpó ìṣẹ̀ṣe mú. Ǹjẹ́ kí ni ìṣẹ̀ṣe ẹni? Orí ẹni ni ìṣẹ̀ṣe ẹni. Mo rí pé ojú yín kò rẹ́rìn àmọ́ nǹkan tí Bímbọ́ ṣe ni ò yé mi. Kí ló tún ni mo ṣe? Àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Mi mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin méjì ṣọ̀fẹ́jọ́ ṣe yín ni. Ṣé fẹ́ já mi lápá ni? Èwo lógún alọ́nilọ́wọ́ láì jalè? Ṣé mi ò dùn sí gbogbo nǹkan tí mo ti ń ṣe fún ẹ tẹ́lẹ̀ ni? Kì í ṣe pé inú mi ò dùn, inú mi dùn. Àmọ́ owó tó ń wò yẹn á máa bu ìyọ́lá sí ara ni. Àwọn oúnjẹ tí ìfẹ́ ọkàn gangan jẹ láàrin lọ́kọláya òun ni adùn máma dẹ́gẹ̀. Tó bá ti lè fún mi nìyẹn òun fi bí pa ìfẹ́ ọkàn mi Adéṣẹ́wà. Àmọ́ kí ló dé gan-an tó fi jẹ́ wípé ẹ kì í rí ọmọ ológo sójú? Tó bá wá jẹ bẹ́ẹ̀ èyí tá a fi jù yín lọ a máa wá fi hàn yín. Kúlùkù ní ìṣàwọ̀ lóde ayé àpàlàmọ́gbọ́ àwọ̀ òde ọ̀run. Ọ̀pá ayé dà. Kí ló ṣẹlẹ̀ gangan Bímbọ́? Tó bá ti ní mí lára jù á jẹ́ pé ìbágbé mi àti òlè wọ̀ ni ó lè bá mi gbé mú òkùnkùn àti mọ́lẹ̀ wọn ò lè jọ gbé papọ̀ tẹ́lẹ̀ èmi ló kù. Ọ̀yà gbé ètí wa gbé ètí súnmọ́ mi ẹ̀ẹ́dẹ̀ ni ẹ. Adéṣẹ́wà àgbẹ̀ ò ti ṣetán láti dẹ́kun aró dídá alùpùpù ò ti ṣetán láti ṣíwọ́ òsùn dídé Adéṣẹ́wà dídé.